ẹ̀yin tẹ́ ẹ ti wo Àdó Ìyá Àgbà part 1 and 2 lórí Abesalam TV ẹ̀yin náà lè jẹ́rìí sí pé gbogbo iṣẹ́ tó jáde látọ̀dọ̀ Abesalam TV akọ iṣẹ́ ni. Ọkùnrin òru rèé ó ti ń ṣò lórí Abesalam TV. Ẹ gbọ́ ṣó wáyé kó parí síbi tó parí sí yẹn. Apá àti Ògbólúkẹ́ wọ́n ṣì yẹ kán fún wa ní nǹkan gidi. Abesalam TV wọn kò kí ń disappoint wa. Àwa náà máa farabalẹ̀ wo apá kejì. Bẹ́ẹ̀ bá wá ń fẹ́ láti wo apá kejì ẹ máa like comment kẹ́ ẹ dẹ̀ máa share. A kú ti wo Àdó Ìyá Àgbà adẹ̀ríṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀. Eléyìí náà dá mi lójú ni ọkùnrin òru sinimá ńlá ni. Ṣé ẹ wà ń bẹ̀? Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o. Ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín. Bí ní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin kan ṣalábàpàdé ìkànnì yìí ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yẹn o. Ọkùnrin òru nìyí tá a mú wáyé ó ti ń ṣò lórí Abesalam TV lórí YouTube. Àwọn tí wọ́n ṣe Àdó Ìyá Àgbà apá kìíní àti apá kejì. Ọkùnrin òru rèé. Ọkùnrin òru is a gripping Yoruba movie that blends family drama, spiritual warfare and suspense into a haunting narrative with strong performance from Joke Muyiwa, Ògbólúkẹ́ and Apa. The film delivers tension and emotional depth. It stands as a reminder that what is buried in the past never truly dies. It waits in the shadow. Ẹ jẹ́ ká rate eléyìí ní 9.9. Strong suspense and atmosphere, slightly predictable resolution. Ọkùnrin òru ó ti ń ṣò lórí Abesalam TV. Ṣẹ́yìn wá ń retí part 2 àbẹ́ẹ̀ retí ẹ̀? Ṣé ń dúró de apá kejì sinimá yìí? Bẹ́ẹ̀ bá ń retí apá kejì sinimá yìí ẹ máa kọ sí comment section pé we are waiting for part 2. Ẹ ṣé o nítorí pé ẹ ń tẹ̀lé ìkànnì yìí lẹ́yìn ìtàgé. Títí ìgbà míì tá a tún fi pàdé èmi àti yín a ò ní jẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.